born when you okay. Do you know who you are talking to? Mama, mo lè kú jàre. Ṣé mo wá dúró ogun tí mi ti ṣe? 24 hours ni mo lò lábẹ́ omi. Ẹ̀sùn àgbàdo nílé epo. Ṣó ti gbàgbé ni? A kì í gbọ́ gbéra. Ẹnì kan ò rí náà kànga. Ẹ máa fún aláṣàrò jẹ. Ẹ̀kọ́ tó sínú kànga. Ẹ máa bá náà bẹ̀. Ọdẹ àìmọ̀ kan ń bẹ̀ ẹja. Mama, àpọ́nlé ni Superman Késàrì ti wà òkè. Tánà tí wọ́n pàtì nínú àvẹ́jà. Bàtẹ́ kan ló máa jẹ lọ́wọ́ Àbíjà. Ẹgbẹ́jọ́ rẹ̀ fáwọn aníṣẹ́kẹ́ get out. Lẹ́yìn tí ó pọ̀lú ẹ̀ ṣẹ́gìrì sí mi lára. Ẹnu tí gbìn ẹ̀ fi bó ṣà. Màmá ó yẹ mẹ́nu bẹ́ẹ̀ fi lákàntì yín. Now you are talking. 01. Ọmọ mi kọ̀, ọmọ ní gọ́tà ni. Ó fẹ́ sun àgbàdo nílé epo. Ṣó ti gbàgbé ni? A kì í gbọ́ gbéra. Ẹnì kan ò rí náà kànga. Àìmọ̀ kan ń bẹ ẹja. Mama, mo lè kú jàre. Ṣé mo dúró ogun tí mi ti ṣe? Oya, ṣé máa dúró ogun tí mi ti ṣe reaction? Mama, mo lè kú jàre. Ṣé mo wá dúró ogun tí mi ti ṣe? 24 hours ni mo lò lábẹ́ omi. Ẹ believe me.